àlọ́ lóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tólé ojú mi ti tóko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú tẹ́lẹ̀ tv ṣó ní kẹ́ máa wò nílé ojú tẹ́lẹ̀ tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú tẹ́lẹ̀ tv máa yìí kò tiẹ̀. Ẹ̀yin tí wá káàkiri àgbáńláyé ẹ máa kú dédé àsìkò yìí báwo lójú ọjọ́ ṣe rí ní ọ̀dọ̀ títí yín àtọ̀dọ̀ títí wá ṣe dáadáa lẹ́wà èmi máa ń nígbà gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá àwọn olólùfẹ́ wa àwọn olólùfẹ́ ètò àṣírí ayé dáadáa àti ìdùnnú náà ni wọ́n máa ń wà nílé wọn lórí ètò lẹ́nu kí la gbé wá fún kí ni a fẹ́ sọ ṣe ti mọ̀ wípé ọ̀rọ̀ títí wá ó máa ń jẹ tí ń gbèsè ó ń jojú ń gbèsè ọ̀rọ̀ tó jẹ́ wípé tó nírò ìbínú jẹ́ bá gbọ́ ó máa ń di aláyọ̀ ni lórí ètò lẹ́nìí kan ká fẹ́ sọ bàbá a fẹ́ gbéyẹ̀wò lẹ́nìí òun ni ọfà àti àṣàsí ṣé kọ̀ọ̀kan náà ni wọ́n tàbí wọ́n yàtọ̀. èyí oge ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n o ṣùgbọ́n ọmọ ìyá ni wọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣùgbọ́n ọmọ ìyá ni wọ́n sórí àṣàsí ọ̀nà ibi tí gbà wá fẹ́ dà ó pọ̀ wọ́n máa ń ṣe àṣàsí síyàn kó jẹ́ pé káìsàn máa ṣèyàn kéèyàn má kọ̀ra sí wọ́n máa ń ṣe àṣàsí síyàn kọ́mi èèyàn máa hùwàkíwà kéèyàn má káàkún ọmọ tó ti tó fẹ́ yàwó kò ní níyàwó bàbá ò ní káàkún àṣàsí máa ń fẹ́ lẹ̀ bẹ́yẹn ọmọ tó ti fẹ́ tó fọ́kọ kò ní lọ́kọ bàbá ò ní kàkún èèyàn á wà nírìn àjò àwọn èèyàn máa gbàgbé ìgbélú àwọn èèyàn máa ṣe dáadáa wọ́n máa lọ wọ́n máa padà kò ní níwèé kankan kò ní kà á sí àṣàsí yẹn máa jẹ́ pé kéèyàn ó lówó kó má tọ́jú ìyàwó ilé kó má tọ́jú obìnrin ta àṣàsí máa ń fà bẹ́ẹ̀ àṣàsí máa ń fà pé kéèyàn fẹ́ soríire kó má gbúrò oríire kó má jò soríire àṣàsí máa ń ṣe bẹ́ẹ̀ àṣàsí máa ń jẹ́ pé ọkọ àtìyàwó kó jọ rẹ́rìn láàárọ̀ kó dalẹ́ kó má bára wọn jà àṣàsí máa ń fà pé kéèyàn dọ́jọ́ ìyàwó sọ́nà wọ́n sọ pé lágbájá ṣe kinní kan kọ́ mọ̀mọ́ tí ó ba ìgbéyàwó yẹn tí ó bàjẹ́ tí wọn ò fi ní jọ sọ̀rọ̀ mọ́ àṣàsí máa ń fà kó jẹ́ pé kéèyàn bá ti ń soríire tí ń dáa fún yàn tí ń bẹ́tà fún á kàn bàjẹ́ fún lójú ẹsẹ̀ wálẹ̀ àṣàsí máa ń fà táṣàsí máa ń ṣe pọ̀ o ò ṣe èyí oge sọ wá rí má ti jà lọ bí ọfà sọ wá rí àṣàsí ní máa fa ìrẹ̀wẹ̀sì ọkàn báyàn èèyàn ó ti mọ̀ pé wòlíì òun rèé àáfàá òun rèé òun ó ṣoríire ń bẹ o ó lè pe nọ́mbà rẹ̀ wọn ò ní jẹ́ kó lọ tí n bá pe ẹni yìí màá rí solúsàn ìgbésí ayé mi ó lè pe nọ́mbà rẹ̀ wọn ò ní jẹ́ kó lọ ó lè pè é lẹ́ẹ̀kan ogun iṣẹ́ níjọ́ kan náà ọjọ́ tí Yusuf bọ́ kànga ọjọ́ náà kó jẹ́ pé wọ́n yọ ọjọ́ tó bọ́ sẹ́wọ̀n kọ́ lọ yọ kọ́ ni wọ́n yọ láti bẹ̀ ó padà lọ jọba but kò ń ṣejọ́ kan náà tí àṣàsí bá wà lára èèyàn ò ní wọ oríire èèyàn máa mutí kò ní kàkún yóò lérò bí nǹkan òun ṣe nǹkan rí ni obìnrin yóò máa lọ yóò folówó lẹ̀ yóò máa lọ fẹ́ ẹni tí ò lówó olòṣì tí ó máa ná tí ó máa fìyà jẹ kò dẹ̀ ní kà sí yóò máa wò bí ẹni pé òun ṣe nǹkan yìí ní àṣàsí ni yeye oge àṣàsí dá wà lọ́tọ̀ o
ọ̀wárí ọfà wọ́n fi wọlé àìsàn sí ni láàrin. Wọ́n ta ọfà rọpárọsẹ̀ orí ọmọ fọyàn lẹ́gbẹ̀ẹ́ kan wẹ́ẹ́ ọfà nìyẹn. Wọ́n ta ọfà tó jẹ́ pé kòkòrò ọmọ rìn ní gbogbo ara èèyàn káàkiri, ọfà kòkòrò nu. Kòkòrò ẹyọ kan wọ́n fi ṣiṣẹ́ lọ́mọdé yóò ṣe ayé o. Ọlọ́run mọ̀mọ̀ jẹ́ ń sì wí, Ọlọ́run mọ̀mọ̀ jẹ́ ń sì sọ, Ọlọ́run mọ̀mọ̀ jẹ́ àsọ̀rọ̀ sọ níwájú àwọn ajúnilọ. Téèyàn bá ní òṣì ayé tí ń ṣe náà ló jẹ́ kó mọ̀ pé kò sí ayé. Ọmọ olórin Ìjẹ̀bú kan tó pòwe yẹn dúró ní ìtàn lóhùn pẹ̀lú ẹnìkan jọ ń jà. Wọ́n á sọ pé téèyàn bá ní òṣì ayé tí ń ṣe, mo wá di pọ́ǹtì ọ̀rọ̀ yẹn mú. Ó láyé tí ń ṣe ẹni yẹn gangan náà ló fi mọ̀ pé kò sí ayé. Nígbà míì ọfà wọ́n á fi síyàn lára, yóò ràjú lẹ̀ báyìí. Wọ́n bá tọfà sí gbogbo ọkàn funfun ni, kò ní rí nǹkan kan mọ́. Lọ́hùn. Ẹlòmíì ọfà etí yẹn kàn hó ní wúú, kò sì ní gbọ́ nǹkan kan mọ́. Ẹlòmíì ọfà ẹsẹ̀ yẹn wọ́n máa fà á báyìí, tó bá fẹ́ dìde kò ní rí bí dìde. Ẹlòmíì ń bẹ ọfà míì ń bẹ tí wọ́n fi gún igi, gbogbo ẹsẹ̀ yẹn wà á wú, á wá sí jàn báyìí. Èyí oge ọfà ń bẹ o, ẹni àjẹ́ ń bá fẹ́ra tí ń lo tọ́níìkì. Ṣé bí ń ra mílíkì náà fún wọn sí ni? Àwọn àgbà ń bẹ fẹ́ra òun lọ lo mílíkì, òun lo oògùn ẹ̀jẹ̀, òun lo tọ́níìkì. Kí ni wọ́n fẹ́ mu lára rẹ̀ tẹ́lẹ̀? Ṣé bí kẹ́jọ́ òfin lè pọ̀ ni? Ọlọ́mọdé yóò ṣayé o. Abẹ́rẹ́ ẹyọ kan wọ́n fi ṣaṣẹ́ bí tó jẹ́ pé gbogbo arọ́mọgún tọ̀hún, arọ́mọgún ata wọ́n máa ń dà síbi nǹkan. Arọ́mọta ń tọ̀hún, gbogbo arọ́mọta ọfà tanu. Ọfà wà lóríṣiríṣi o. Ọ̀tọ̀ ní ọfà o, bọ̀tì ọfà yẹn ẹ̀rọ àti mọ́wọ́ kúrò ńlá fi ṣoògùn ọfà. Wẹ́bí dànù ńlá fi ṣoògùn àṣàṣì. Oògùn ọfà wọ́n máa ń yà á mọ́gbẹ́ ni, wọ́n máa yà á mọ́gbẹ́, wọ́n máa ṣú mọ́ ṣúṣú, wọ́n máa ṣe yẹn lọ́tọ̀. Ọfà míì ń bẹ wọ́n máa fi rìn yàn mọ́lẹ̀ lójú oorun, tí wọ́n máa rìn yàn mọ́lẹ̀ lójú oorun. Ọfà míì ń bẹ tó jẹ́ pé aláàánú èèyàn téèyàn bá bẹ sọ̀rẹ́ lénìí, tó bá dọ̀la wọ́n á bá a sọ̀tá. Tó bá ṣoore fún yàn wọ́n á fi ibi ṣú fún un. Ó wáyé bẹ́ẹ̀ nínú ọfà nu. Nínú èwo tá àkọ́kọ́ sọ àṣàṣì nù. Kó o ṣoore kó wọ́n fi ibi ṣú fún ẹ, kó o gbọ́kànlé yàn kó wọ́n dá yàn, àṣàṣì nù. Ṣùgbọ́n nǹkan tó bá jẹ́ ká wá sọ pọ́ǹtì tó máa yé gbogbo àwọn èèyàn, ó gẹ́tì ọ̀rọ̀ mi. Kí ni wá ní ìyàtọ̀ ọfà àti àṣàṣì? Good. Ìyàtọ̀ ọfà ni pé ọfà ara ló ti máa ń rìn, ìyẹn máa ń wọlé sínú ara ni. Àṣàṣì atẹ́gùn ni, inú ìwà nìyẹn tí máa ń ṣẹlẹ̀. Ìwà. Pé kéèyàn fẹ́ soríire kó má roríire ṣe, káláàánú wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn kó má ṣèèyàn láàánú, kí èèyàn fẹ́ ṣe dáadáa kó má kàákún, kéèyàn fẹ́ bá láàánú pàdé kó má jọ bá pàdé, bí yẹn ṣe ń ṣẹlẹ̀ nìyẹn. Tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá wá ṣe, téèyàn dẹ̀ ti mọ̀ pé nǹkan báyìí ń ṣèyàn, kí lọ́nà àbáyọ? Sórí àṣàṣì, alásàṣì ètètè mọ̀ pé àṣàṣì ń bẹ lára òun. Alásàṣì tí ń mutí kì í tètè mọ̀ pé òun mu ọtí o, pé ọtí tó ń mu ò dá o. Alásàṣì ètètè mọ̀, nítorí alásàṣì bá ti mọ̀, ògùn ti ń já nìyẹn o. Ọlọ́fà ní mọ̀ lára o.
alásàsí mi ń bẹ tó jẹ́ pé kò ní kájò kún mọ́ aláàánú rẹ̀ wọn ò ní jẹ́ kó pè mọ́ ibi tí ó ti soríire kò ní mọ̀nà bẹ̀ mọ́ àṣàsí máa ń ba nǹkan jẹ́ ni ọfà náà máa ń ba nǹkan jẹ́ ni ṣùgbọ́n ọlọ́fà ìyẹn máa ń wá solúsàn sọ́rọ̀ rẹ̀ bọ̀tí alásàsí lè wá solúsàn torí pé kọ́ mọ́ bá a lè rí solúsàn gan-an ni wọ́n fi ṣe àṣàsí sí ṣùgbọ́n ẹni tó bá wá súnmọ́ alásàsí máa wù kẹ́ ọkọ òun yìí ó ti yẹ kó kọ́lé kò ní kalé kíkọ́ kún ó ti yẹ kí ọmọbìnrin yìí ó bímọ kò ní kọ́ ọmọ bíbí kún ó ti yẹ kó ní bújòkó kò ní kà á kún àwọn ló wá yẹ wọn àṣàsí ní bẹ lára ẹ wọn wá kódà ó lè mọ sí bẹ́ẹ̀ wọn wá gbọ́dọ̀ lọ ibẹ̀ ni wọ́n ti lo àsùnwọ̀n jẹ́ kó sunwọ̀n fún mi àsùnwọ̀n wọn wá ní lágbájá ọmọ lágbájá o àsùnwọ̀n jẹ́ kó sun alásàsí wọ́n máa ṣe fún ni ṣùgbọ́n èyí tó bá ti mọ̀ wọ́n ń ṣàṣìmí wọ́n wá bá lọ sọ gbogbo àṣàṣì ara rẹ̀ gbogbo àbìlú ṣe bí wọ́n sọ ọ́ ṣe náà wọ́n fi jù ú síbẹ̀ wọ́n rí mí ìṣojú àrò tán bá ti wá ṣe bẹ́ẹ̀ yẹn àṣàṣì á wá kúrò wọ́n lọ ẹwúrú ọmọ kan njó ni wọ́n mú wá ọmọ yẹn ti ka kéwú ó ti dè èèyàn gidi ó ti ṣe wọ́n bá fi tẹ́tẹ́ ta ṣe yọkàn wowó lórí fóònù yẹn yọ lọ́mọ fi ta tẹ́tẹ́ lórí àwọn ẹ̀gbọ́n yọmọ ó dẹ̀ mọ kí ó dẹ̀ máa ń ṣe pé kèmí òkè máa ń dà wọ́n sì tọ́ bá ti ṣe láàárọ̀ tọ́ bá ti gbọ́n ṣẹ̀ tán ẹ̀sọ́ báyìí ẹ̀kẹ́ni ẹ̀sà mú wa ńgbà wọn wá mú wa àwa fi ṣe ńgbà tó wá ṣe wẹ̀wẹ̀ yẹn tán tó wá ṣe onígbà tó ń lọlé màmá ẹ̀ lọ́wọ́ ṣe kí ni ẹ̀ wá ní ó kàn ṣe dúró ó kàn ṣọ́ọ̀kì lára ẹ̀ ara ẹ̀ kàn gbọ́ gbìrìrì lẹ́ẹ̀mejì ọmọ yẹn wá ní ní ayé òun ò tó ta tẹ́tẹ́ mọ́ wọ́n á wá mọ̀ tán wọ́n á wá mọ̀ ṣe dọjọ́ àárọ̀ yìí kò ṣe mọ́ ó ti dọmọ gidi o so mọ̀ pé àṣàsí yẹn ló jáde lẹ́ẹ̀mejì lára ẹ̀ ó jáde nù àṣàsí nù ọlá ìyẹ́ nù tí ọba jẹ́ bẹ́ẹ̀ bí ó sì bá kú nù wọ́n ti ṣe nù so wá rí ọfà tó bá gbọ́ pé ọyàn ń dun ẹnìkan káńsà mú ọfà ní o ikọ́ asthma ọfà ní o ìsétọ̀ ọfà ní o gbogbo ẹ̀ èèyàn kọ́kọ́ wá bẹ àwọn èèyàn pé tó àjẹ́ olóògùn ẹ̀yọ́nú wọn là á wá wọn ní ajímúni dání ọmọ Ògún òjì kùtùkùtù dẹ̀kọ́ èrènù lákìtàn ńlódífá fún amọ́ bíi dígí ńlódífá fálà bíi tàásà wọn ní tó bá ṣe bí ìjà wọn ní tó bá ṣe bí ìta ọmọ ìyá ẹni là rán sí ni ògbè ìyọ́nú lọmọ ìyá àjẹ́ mo rán sáwọn yèyé rẹ kọ́rọ̀ mi dá lójú oṣù kọ́rọ̀ mi dá lójú àjẹ́ èyí tí bá wá bẹ̀ tí ọba gbọ́ ẹ bá ń gbé kúrò ní mítìnì àwọn tìṣàlù ayé kọ́ máa lọ ṣe mítìnì lọ́dọ̀ àwọn tìṣàlù ọ̀run àti wòlíì àtàfà àti babaláwo kan ni wá gbogbo wa là ń lọ àjò à ń tanra wa ni àwọn ayé ọ̀wà yọnu sí ẹ̀yọ́nú lẹ̀mí ògùn yèyé oge abo adìẹ tó sábà wọn amúrun gbáyà rẹ̀ wọn á fi ṣẹ̀yọ́nú wọn á ní tábù adìẹ bá bínú kúrò lórí ẹyin ẹ̀rọ̀wọ́ ní fípadà wá gùn gbogbo aláàánú mi tó bínú lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ọmọ padà bọ̀ wọn á fi wéédú àtẹkù wọn á fi ṣẹ̀yọ́nú èyí oge à ń tọ́ra wa ní kò sẹ́ni tí èlò àjò à ń lo àjò ọmọ ìjọ kékeré ní ara ẹsẹ̀ ìgbésẹ̀ èrò ni wàdọ́dọ̀ àbá ẹlòmíì gan gbogbo ní tọ́sẹ́yìn ọwọ́ tí lo gbogbo ẹ̀tàn yọ wọn máa sọ pé kò sájò kankan sáǹgàfúrú lẹ́yìn lágàfúrú rọ yìí yòókù ara rẹ̀ bẹ́jọ jẹ́ ọ̀tọ́ ẹni ojú ọlọ ó ní rọrùn sùn wọ́n máa lé ọ nírí tí ń lé ọ lójú oorun lọ́mọdé àṣẹ ayé o lọ́mọdé àṣẹ àgbà o lọ́mọdé àṣẹ ní ojú wa lọ ká tí wàá gbọ́ lọ́ngbọ́ o ká máa gbàdúrà o ọlọ́run ìjẹ́kẹ́yìn ó ṣiṣẹ́ o wàláhùlà wala quwwata illa billahi òun náà ni ẹ ti gbọ́ láti ẹni bàbá àlùbáríkà wọn bí ìdẹ̀lẹ̀ yẹn ọlọ́run ní jẹ́ kárí ọ̀fà ọlọ́run ní jẹ́ kán sàṣìwọ̀ ṣùgbọ́n ó bá yẹn tí nǹkan báyìí ṣe lẹ́gbẹ̀ẹ́ àgbórí ohun tó ń pass through àwọn nǹkan báyìí ẹ bá kàn sí bàbá àlùbáríkà wọn bí ìdẹ̀lẹ̀ nílùú Ìgbódù kíkíbi tí ẹ bá ti ń mẹ́mí ṣọpọ̀ dé Ìkòdú garage ló lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbódù kí ẹ bí bàbá àlùbáríkà ẹ ti rí sáàmù ọdún tán tàbí kẹ́ pé 0802382
9492 080 2382 9492. Ire o, ìdílé jù ú. Ó dàbọ̀.